So gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ̀gbọ́n mi tó ń béèrè ní ẹ̀kan wọ́n sọ pé pé Yemọja àti Ọ̀ṣun àwọn èèyàn máa ń dà wọ́n pọ̀ ẹ̀sìn máa rò pé Yemọja ó ní Ọ̀ṣun náà ní Yemọja irọ́ bẹ́ẹ̀ kọ́ ibi tí yọ̀ǹkálukú tán ṣẹ̀ sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni a lè sọ pé Ọ̀ṣun pé kó tó dé Òṣogbo wọ́n máa ń bọ Ọ̀ṣun ní Èkìtì ibẹ̀ ló ti kọ́kọ́ di omi ìtàbá wá sọ̀rọ̀ nípa Yemọja ibi tí òun ti di odò Ògùn ni ìyẹn ká tó dé ibi Ọ̀tà ọ̀nà Ọ̀tà lẹ́kọ̀ọ́ odò Ògùn so odò yẹn ni odò Yemọja so ìyàtọ̀ wà ń bẹ̀ bí Ọ̀ṣun ṣe jẹ́ bí omidan Yemọja jẹ́ arúgbó odò ìyàtọ̀ tó tún wà ń bẹ̀ nìyẹn bí omidan àbí ẹni tí ò tí ì mọkùnrin olóhùn gbúgbà Ọ̀ṣun ṣùgbọ́n ẹni tó ti bímọ tán nínú tó dẹ̀ ti wọ menopause èyí tó yẹ pé kò ṣe kó oṣù mọ́ wọn ló lè ru ìgbà Yemọja so wọ́n fi máa ń pe Yemọja ní arúgbó odò ayababìnrin ọ̀kẹ́rẹ́ you understand so ìyàtọ̀ wà nípa wọn ìyàtọ̀ tó pọ̀ ó wà nípa wọn a tún gbọ́ pé Yemọja ó kópa nínú pé nípa creation ènìyàn bá ṣe dá àwọn ènìyàn pé bóyá Yemọja ló ń ran Ọbàtálá lọ́wọ́ wọ́n ran Ọbàtálá la mọ̀ sí Àjàlá alámọ̀mọ̀pín òun ló mọ wá.